Africa Content TV. Kéwú nìyí. Ọwọ́ mọ́tò àbámu kan yín ní Yorùbá yìí èyí tó ti wá lápapọ̀ kò ní bàtà. Tọ́ gbogbo ń darí ìdá àwòkọ́dọ̀ torí kẹ́kọ̀ọ́ bá. Ẹjọ́ ni àmì. Ẹjọ́ ni àmì. Àgbàlagbà lọ́lọ́run ó sì nífẹ̀ẹ́ àgbàlagbà ó sì lọ́fẹ́ gbó àgbàlagbà. Èyí tó ṣe fún wa yìí. Ọlọ́run sáàdì òjò ìkẹ́ àti àánú fún ẹ̀mí Alhaja wa Khadijatul Kubra. Kó máa lọ bá wọn gbé nínú sàárè. Àmín. Ẹlẹ́kejì. Ànábì wa Muhammad. Arábìnrin tó kú yín bá ti kú bẹ́ẹ̀ bá lè ka ẹ̀kọ́ àlùfáà ọkọ̀ọ̀bá yín ká ẹ̀ka Suratu Yasin fún òkú yín. Gbogbo àlùfáà náà panupọ̀. Anábìnrin lára pọ́lé ìjọ ní jásíkọ́lọ́ fún ẹ̀ ló ń pọ́lé táyé fi ń pọ́lé Ọlọ́run ló pè léèyàn táyé fi pè léèyàn tó bá ti yọ sáwùjọ yín tó bá wà láàrin àwùjọ yín ẹ má rò pé bí yín ni ara yín ni ẹ pọ́n bí Ọlọ́run lé ẹ bomi sí bí Ọlọ́run ẹgbẹ́ ọlọ́pàá tó gbé gbà òun kọ́ ẹ̀ṣánú àwọn èèyàn ní Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Àkọ́kọ́ akúgbogbo àlùfáà lápapọ̀ látọ̀dọ̀ ọ̀bọ̀ra tí wọ́n ní àyè sífì mọ́ ọmọ wọn lé bàbá sífì mọ́ láti lu Mushin. Akí bàbá Ṣéhù Jámíù àmì Ọlọ́run. Akí àwọn Fúlàní àwọn fẹ́kọ̀ọ́ àfọ́ àwọn ètí àti gbogbo àlùfáà lápapọ̀. Wọ́n ní ọmọ bínú ẹlẹ́ẹ̀kejì. Akí àmájì wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tàkọ́lé dárúkọ. Èṣù pa àwọn alágbè ní láti ìlú Ìlọrin. Àwọn bàbá látàgbàgì. Táyé ìjọba ń gbọ́ táyé kọ́yìn lágbàgì. Àwọn náà lò olólùfẹ́ náà ni wọ́n ń pè. Ẹni bá ń gbẹ̀mí ẹni èèyàn kì í gbàgbé ẹ̀. Ẹni tí ó bá ń gbára ni ẹ máa ń gbàgbé. Àfáà láàrin àfáà Muhammad ọmọ bàbá lágbàgì. Akíyé ọlọ́dí àríyìnbẹ́. Ẹlẹ́gẹ̀ẹ́jì. Akí Alhaji wa Musliuddin Àyìndé Akínsọ́yà. Wọ́n fi ẹnu Alhaji Abdulwasi Alabi Pasuma wọ́n fi kí í. Ọmọ mi. Bí màmá ṣe máa ń pe olú ọmọ láti ìpìlẹ̀ ro. Tó wà fún ìjọ méjì kàṣẹléyá. Wọ́n ti bẹ̀rẹ̀ bàbá dé. Wọ́n kú mọ̀ kí Pasuma ọ̀ka ó ṣòro. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ sí màmá ẹ̀ wọ́n ti máa ń ṣe tipẹ́tipẹ́ nù. Àgbò méjì ni. Màmá ti kú o. Màmá ti kú. Akí Alhaji wa Suleiman Kudeleti. Ọmọ bàbá làwọn náà. Akí Alhaji wa Mustapha Sego. Akí bàbá gbogbo wọn. Zulu Authority. Tó bá ní ká máa dárúkọ. Àáṣẹ èèyàn, àwọn èèyàn kọ̀. Èèyàn ni gbogbo yín kò sí òun bẹ̀. A fi Ọlọ́run kí gbogbo yín lápapọ̀ pátápátá. Tọ̀sán ń fọ Ọlọ́run dúpẹ́ fún yín, ó dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo wa látẹ̀yìn arúgbó wa. Alhaji wa Suleiman Adio Atawẹ́wẹ́ Akilẹ̀. Àwọn àti Màláíkà àbájọ ń tẹ́ bí lálẹ́ àná. Egúngún lẹ ti rí ìbànúwó ń bọ̀ o. Ìrìn ló ń tẹ̀ òjò ń bọ̀ o. À ń lọ síbi Suratu Yasin. Ẹ má bínú gbogbo ẹ náà lájọ fọwọ́sowọ́pọ̀. Bàbá ọmọ lè ọlá àdúgbò ga
kọ́ Súrátù Yásìn fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù kọ́ lídìí wa níbi Súrátù Yásìn ọlọ́mọdé ẹ̀jẹ̀ ajé àwọn ọba ọpẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo wa ní kíkí ti ọlá àti ọlá, èyí tí ó sì kíkí mi tó borí ẹ̀ láyé àti lálùkìyámà. Akí gbogbo wa kú ohun tí ó padà wá kan gbogbo wa. Òun náà ni ikú tá ń pè ní kẹ́kẹ́. Ẹranko kan ló ń jẹ́ kẹ́kẹ́. Ẹranko yẹn ó tún burú ju kìnìún àtẹkùn lọ. Wọ́n wá fi wé ikú. Òun ni Àyìnlá Ọmọwúrà ṣe kọ́ lórí wípé ìgbẹ́ni mẹ́wù mú fìlà kò ṣeé ṣe tí kú bá dé. Ìgbẹ́ni mẹ́wù mú fìlà kò ṣeé ṣe tí kú bá dé. Dúró dè mí kú onígbà o ìsọtẹ́lẹ̀ ẹni bákan lómi àmúlọ́wọ́ kẹ́kẹ́ sókè àgbà òkú oníṣẹ́. Ẹranko kan ló ń jẹ́ kẹ́kẹ́ yẹn wá sọ bí àgbà òkú oníṣẹ́. Òkú olé tó ṣẹ́ yẹn ta ló máa mú dúró? Allah. Ìyá wa tí a fẹ́ ṣe fìdáwù fún yìí ọdún 17 rí torí tó kú bá kú èèyàn máa ń rojọ́ fóògùn ni. Ìyá wa yẹn ọdún 17 nìyí tí wọ́n ti ẹran iléyá fèmí. Kìí ń ṣe ẹran kékeré, ẹran ńlá ni tó ṣe pé tẹ́ran míì bá dojú kó máa kàn pálẹ̀ kan náà. Bàbá mi ti jókòó fún yàn lọ. Jókòó. Àwọn ni a wá fẹ́ ké Yásìn fún. Ọlọ́run wọlé àlùbáríkà agbára tó wà nínú Yásìn, Ọlọ́run bá kẹ́yà wa, Ọlọ́run bá gẹ̀ wọ́n. Wọn ò lè dá Yásìn yẹn, wọn ò lè dá jẹ tán. Wọ́n tún máa fáwọn ẹlòmíì jẹ ń bẹ̀. Àwa tá a wà lálàyé náà á tún jẹ ń bẹ̀ láti má gba ara wa lásìkò. Kí n tó tẹ̀síwájú láti máa ké kí àwọn bàbá wa lọ́wọ́ àlàáfíà lọ́wọ́ ọ̀tún láti Mùṣín láti Ìlọrin. Àwọn bàbá wa ni mò ń bá sọ̀rọ̀ ní ìsìn bí wọ́n jọ bàbá Sáríà. Ojú wọn jọra wọn púpọ̀ gan. Ọlọ́run jẹ́ àrí pẹ́, Ọlọ́run jẹ́ kan ṣe Ọlọ́run. Mo kí àwọn bàbá wa Fúlàní, bàbá wa nìbàdàn, bàbá wa àmì Ọlọ́run, òjò ti ń pagún bọ̀, ọjọ́ ti pẹ́. Mo kí gbogbo yín, Ọlọ́run kó bá wa san yín lẹ́san rẹ̀. Ẹ kú rọ́jú, Abdulwasi Alabi Pasuma, ẹ kú rọ́jú. Mo fi kí gbogbo àwọn tí mò ń wò tó já sí wípé mọ̀ṣáyíná kó tó wà tá ń kú tìbá tí àlè iná. Wàmọ́ ń kú tìbá tí àlè ìkùtọ́ mọ̀ṣáá. Gbogbo àwọn tá a ti ń rí tá ń gbọ́ wọn tá ń wò wọn lórí tẹlifíṣàn. Yàtọ̀ sí Al-Fulani nìkan là ń ríra ní face to face báyìí. Èmi ń gbúrò olú ọmọ ni, mò ń gbúrò gbogbo àwọn artist tí mo rí ni àjọ pàdé rí báyìí. Àmọ́ níbi òkú ìyá wa Àdíjátù ìyàwó Ànábì, Ọlọ́run ní ká jọ pàdé. Ìjà tó jọ pàdé bẹ́ẹ̀ lálùjọ náà. Ọlọ́run jẹ́ kan ṣe Ọlọ́run. Ẹ bá mi ṣí Al-Qur'an. Súrátù Yásìn náà la fẹ́ ké yìí. Ọlọ́run kó bá sọ́jú òjò kẹ́ kó bá mú báyà wa. Ó wà bí. Ìwà ké fún ọmọ mi. Ó máa lídìí wa. A máa kà sókè ni. Àti wá kà sókè tèmi pé kí n máa lanu. Mo fẹ́ fi wégbà mo lọ Mẹ́kà kan. Àwọn tí wọ́n fẹ́ lájẹ́rà làṣíwájú abáàdé lábẹ́ má bínú. Tí wọ́n fẹ́ lájẹ́rà làṣíwájú wọ́n máa ṣọwọ́ báyìí. Wọ́n lè jẹ́ 50 gbogbo wọn máa lá kan kí n tó kó ń bẹ̀. Ó wá tó bí ọdún 5 sí 6 mo wá tún bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n gbé mi kó ń bẹ̀ ni. Àlàáfíà yẹn ó ń dínkù ni kò lékún mọ́. Wá sí ni ìta tó ń lò lọ́wọ́ yìí náà ó ń dínkù ni. Bá ṣe ń bọ̀ bí ó dùn ọ̀kún múná bá ní kí n sọ̀kalẹ̀ kí máa fẹsẹ̀ rìn bọ̀ ń bá bọ́ọ̀lẹ̀ mo fọwọ́ di báyà mú báyìí. Wọ́n wá ní wọ́n ti fẹ́ kírun mo ní mi ní kọjá bí mo ṣe ń rìn. Mi ní kọjá bí mo ṣe ń rìn. Bẹ́ẹ̀ ló ń wò mí lọ́gùn ẹ̀kọ́ ń wò mí ní kọjá bí mo ṣe ń bọ̀ yìí. Mo fọwọ́ di báyà mú débẹ̀. Àmọ́ àwọn eléyìí gbogbo ọ́gà sí ara wọn sì á máa bá mi ké torí ẹ̀ la ṣe kọ́ wọn. Gbogbo ara máa jèrè ọmọdé yóò sùn. Tó bá wá ké tán,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فأعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم وإن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لمن ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا شهية واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا مهتدون وآية الله الأرض الميتة وأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وعنب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية الله الليل مسلك منه النهار فإذا هم مسلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عرف العرجون القديم لا شمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية الله أننا حملنا ذريته بالفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا طريق لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إليه وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم انفقوا مما رزقكم الله قل للذين كفروا للذين آمنوا نطيعكم ولا ما شاء الله جمعوا إن أنتم إلا بضلال مبين ويقولون متى أنذرون إن كنتم صادقين ما ينظرون إلا الحياة واحدة تأخذهم وهم يقسمون ولا يستطيعون توسعة ولا إلى أن يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا ما كان مما قدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا سيئة واحدة فإذا هم جميع الذين مهتدون فاليوم لا تظلمون نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال عليك متكئون لهم فيها فاكهة ولا هم يدعون سلام قال من رب الرحيم سلام قال من رب الرحيم سلام قال من رب الرحيم
ومتعذر يا أيها المجرمون ألم أعد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضلنكم جبلا كثيرا فلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلاها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على عينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم وما استطاعوا مضيا ولا يريدون ومن نعمره ننكسه بالخلق فلا يأكلون وما يعلم الشر من ينبغي له إن ولا ذكر وقرآن مبين لينذر ما كان حيا ويخلق القرآن الكافرين أولم يرى أنا خلقنا لهم مما حملت أيدينا أنعاما فهم لها مالكون وسلمنا لهم ومن يرزقهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب وفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم مهتدون ولا يعلمون قالوا إنا لنعلم ما يسرون وما يعلمون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل هي الذي أنشأها والأرض بكل خلق عليم الذي جعل من الشجرة إنها نباتات توقدون أليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق الطفل والخلاق العليم إنما أمره إلا وجه أن يقول له كن فيكون سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. a kì í túbọ̀ ẹ̀ láì ní sí ẹjọ́ torí tá a bá ti kó bí jímọ̀ là ń lọ. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Ọlọ́run bá wa ṣe kún sinmi fún wọn. وجزاء ما تلوناه هدية نازلة مقبولة منا إلى روح أمنا خديجة اللهم اغفر لها اللهم ارحمها اللهم اكرمها اللهم ابعثها في احسن الصور في زمرة الانبياء والمرسلين والاولياء والصالحين وحسن اولئك رفيقا. فاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.